Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́? Gist tèmi bí a ṣe gbọ́ ò, wọ́n ní bàbá àwọn Erin ńlá wípé kábíyèsí bá wọn sọ̀rọ̀ ní orí àwọn gbogbo ìgbésẹ̀ èyí tí kábíyèsí ń gbé lórí ọ̀rọ̀ àwọn ìyàwó tí wọ́n ń kó jọ sí ẹnu palace. Bí a ṣe gbọ́ ò, wọ́n ní Ropo, wọ́n ní wọ́n sọ fún kábíyèsí wípé kí wọ́n mú méjì tó ṣe pàtàkì nínú àwọn ìyàwó tí wọ́n fẹ́, kí wọ́n yọ̀ǹda àwọn tó kù, tí wọ́n bá dẹ̀ lè yọ̀ǹda wọn, kí wọ́n ṣe ojúṣe tó yẹ kán ṣe, kí wọ́n jẹ́ kí wọ́n máa bá tiwọn lọ. Wípé because enough is enough. Wípé tí kábíyèsí ò bá dẹ̀ lè ṣe yìí, kí wọ́n yọ̀ǹda Queen Naomi. Wípé Queen Naomi ti try tó, wípé ojú Queen Naomi ti rí tó. Wípé tí àwọn bá ní ojú arábìnrin yìí ò rí tó, irọ́ làwọn ń pa. Wípé gbogbo nǹkan tí kábíyèsí ń ṣe yìí, pé àwọn ń bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá wọn, tó dẹ̀ jẹ́ pé inú àwọn ò dùn. Wípé torí nǹkan tí wọ́n fẹ́ àwọn obìnrin yìí fún kò yé àwọn rárá. Wípé tó bá yẹ pé Queen Naomi ti lọ pátápátá nísìn, àwọn á ní pé nítorí kábíyèsí ń wá irú èèyàn tó dàbí Queen Naomi ni. Pé ṣùgbọ́n Queen Naomi ò tí ì lọ pátápátá, wípé wọ́n ń bínú lọ́wọ́ ni. Wípé kí wá ló dé tó jẹ́ pé kábíyèsí ṣe ni wọ́n ń fẹ́yàwó. Wípé kò sí ẹni tí ó lè dàbí Queen Naomi o. Wípé kò sí ìyàwó tí kábíyèsí wù kọ́ lè fẹ́. Wípé kò sí ìkankan nínú wọn tó lè dàbí Queen Naomi. Wípé kí kábíyèsí mú méjì nínú àwọn ìyàwó yìí. Tí wọn bá dẹ̀ lè mú méjì nínú àwọn ìyàwó yìí, kí wọ́n jọ̀, kí wọ́n yọ̀ǹda Queen Naomi. Kán jẹ́ kí Queen Naomi máa bá tiwọn lọ. Wípé ojú Queen Naomi ti rí tó. Ẹ̀yin èèyàn lé, nǹkan tá a gbọ́ nìyẹn, tó ní bàbá àwọn Erin ńlá tí wọ́n ní wọ́n sọ fún kábíyèsí. Àfi kí Ọlọ́run Elédùmarè kó wà pẹ̀lú kábíyèsí. Torí pé bí kábíyèsí ṣe fẹ́ gbé ìgbésẹ̀ yìí, Ọlọ́run nìkan ló lè bá wọn gbé o. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé gbogbo nǹkan tí àwọn àti Queen Naomi ń go through ní ìsìn, kábíyèsí ló fà. Nítorí pé àwọn ni wọ́n ń fẹ́yàwó. Lẹ́yìn ìyẹn, àwọn family Queen Naomi wọ́n ń bínú. Wípé kí kábíyèsí kó yọ̀ǹda Queen Naomi, kó jẹ́ kí Queen Naomi kó máa bá tiwọn lọ. Wípé nítorí kábíyèsí láwọn nífẹ̀ẹ́ Queen Naomi, ṣùgbọ́n wọn ò dáwọ́ ìyàwó dúró. Wípé ṣé ìyàwó ló yẹ kí kábíyèsí bá fẹ́ dì sí? Wípé ṣé ìyàwó ló yẹ kó máa fẹ́? Uncle wọn tó wà ní Australia, uncle Queen Naomi tó wà láti Australia, wọ́n ń bínú. Wípé kí kábíyèsí fi Queen Naomi sílẹ̀. Wípé nǹkan táwọn wálé fún òun ni pé kí Queen Naomi gbòmìnira wọn. Pé táwọn ò bá dẹ̀ rí ọ̀rọ̀ yìí yanjú, àwọn ò ní lọ. Nǹkan tí wọ́n ní uncle wọn tó wà ní Australia sọ nìyẹn. Ẹ̀yin náà dẹ̀ rí pé tí kábíyèsí bá ti fẹ́ ṣe nǹkan nínú palace, wọ́n máa make sure pé gbogbo nǹkan tó fẹ́ ṣe yẹn pátápátá náà ṣe kó tó di pé wọ́n yọjú sí Queen Naomi. Nígbà tó ń parí birthday yìí ni wọ́n tó lọ bá Queen Naomi. Ni wọ́n tó lọ yọjú sí Queen Naomi. Ṣùgbọ́n inú bàbá kábíyèsí ò dùn lórí gbogbo ìgbésẹ̀ tí kábíyèsí ń gbé yìí. Inú wọn ò dùn rárá. Wọ́n ní nǹkan táwọn fẹ́ ò ní pé kí kábíyèsí mú méjì nínú àwọn ìyàwó tán fẹ́ o. Kí wọ́n lè ní ìfọ̀kànbalẹ̀. Wípé torí gbogbo bó ṣe ń fẹ́yàwó jọ yìí kò mú nǹkan kan wá ju wàhálà lọ o. Nǹkan tí a gbọ́ nìyẹn, tó ní bàbá kábíyèsí tí wọ́n sọ
bàbá wèrè ńlá lórí gbogbo ìwà àti nǹkan tí ó ń ṣẹlẹ̀ nínú pálásì wọn. Ẹ̀yin èèyàn lé kò jẹ́ bó ṣe jẹ́. Gbogbo nǹkan tí mò ń sọ fún yín àlẹ́ ìjì ni o, torí pé mi ìbá kábíyèsí gbé inú pálásì nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á wà pẹ̀lú yín o. Gbogbo àdáwọ́lé yín á máa yọrí sí rere o. Nǹkan tí ẹ bá ti fẹ́ lọ́lọ́run máa ṣe fún yín. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin tí ẹ bá ti subscribe, ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. À ń ṣe advert lórí ìkànnì yìí, ẹ kàn sí wa ní masholagistv@gmail.com. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe ọjọ́ ìbí lẹ́ni, happy birthday to you, long life and prosperity. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all.